àjímúná. ìròyìn. àjímúná. ìròyìn. ìròyìn àjímúná. ṣé iná ẹ̀sàrè tó yẹ ó dájíjí mi ò tiẹ̀ dá ni ò jẹ́ kó tètè dé ọ́fíìsì kódà láàárọ̀ yìí. kọ́lọ́n kó ṣàṣàánú wa ní. mo rí pé ojú rẹ̀ ṣá wálẹ̀ ní ìwọ. ojú mi wo ló wálẹ̀ ojú mi tó ń bù mí. gbọ́dọ̀ ojú rẹ̀ púpọ̀ torí inú àwẹ̀ la wà gbogbo nǹkan tó dúrí kọ́lẹ̀ ní sọ báyìí ká sẹnu ní gbọ́lá fún. ìwọ náà kúkú ṣe kò ṣàjèjì sáwọn aráalé gbogbo ẹ̀ wọ́n rí ojú tó bá tutù nínú ìwé àtọjọ abẹ́rẹ́ kéré ẹ sọ. ojú rẹ tutù pé ààwẹ̀ ti mú ọ. ààwẹ̀ mú mi o báwẹ̀ bá sì mú ojú èèyàn ní tutù o yóò ràn ní kó. yóò rẹ kó. torí ebi ò ti fẹ́ pa yóò fẹ́ pa burúkú mọ́yàn lára. rárá o rárá o ó dódò ọ̀rọ̀ máa ní. jẹ́ ká lọ síbi kókó inú ìwé ìròyìn títí òwúrọ̀ tòní láti jẹ́ kí àwọn ènìyàn wa àwọn aráalé kí wọ́n mọ ibi tí kinní ọ̀hún dé ṣùgbọ́n ààwẹ̀ ọkọ ẹni tí ń gbà òun ni ààwẹ̀ Ramadan ti ń lọ lọ́wọ́ yìí àti ládà tó wà nínú rẹ̀. kódà òní tí wàá ní aṣọ Wednesday táwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà tí wọ́n ṣe. ẹ̀sìn wo ni wọ́n wà ń ṣe báyìí pẹ̀lú ọ̀dàbúrí ọ̀dà gbogbo ẹ̀. tí wàhálà méjèèjì náà nítorí àkọ́kọ́ ṣe ìtúnu àwẹ̀ kó tó di pa ṣe Easter. àbájọ àwẹ̀ ti mú ọ mo ti jẹ́ ọ̀dà pẹ̀lẹ́ aláwẹ̀ dákẹ́ ó mọ̀ kọ́ lálẹ́ gbọ́. àkọ́kọ́ Ramadana ìkẹyìn ìgẹ̀ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àṣẹrúdọ̀mọ́ àlùjànnà ni. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o àwọn àgbà ní ọmọ tí ọká bá bí ní máa ń ṣekú pọ̀ká o kọ́lọ́run má jẹ́ kí ọmọ tí a bí kó ṣekú pa wá arákùnrin kan rèé o tó lu ìyá tó bí lọ́mọ títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ ní ìpínlẹ̀ Bauchi ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch náà la wà lélẹ́yìí náà wà tẹ́mi ó ti mú jáde kọ́lọ̀ májà níyà abú ìyóòṣì ìyá kan wọ̀n ni ló bá mú ọmọ odó tó sì fi na ọmọ ọdún 9 lórí nípínlẹ̀ Èkìtì kọ́lọ̀ òun kó ṣàánú nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ làlúrí o tó ń ṣẹlẹ̀ ọmọ kan rèé o tó wà ní àárín 20 ọdún sí ọdún 10 ní ìpínlẹ̀ Ògùn ló fi kinní kan gbá ọ̀rẹ́ rẹ̀ lórí títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ nígbà tí wọ́n ń jà ní ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn Punch ní eléyìí wà ìpínlẹ̀ Ògùn tó sì lọ náà ni èmi náà ó lọ níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn tó ti ń sọ fún gbogbo àwọn awakọ̀ pé ṣé rí àwọn nǹkan tó bá lè mú kí ọkọ̀ gbiná ẹ má gbé sínú ọkọ̀ yín gómìnà ìpínlẹ̀ Ògùn ló sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. lánàá òde yìí la ka ìròyìn wípé àwọn ajínigbé wọ́n jí ọ̀kan lára ọ̀gá ọlọ́pàá gbé nígbà tí ọkọ̀ rẹ̀ bàjẹ́ sí ojú òpópónà kan ní ìlú Àbújá ṣùgbọ́n o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún takuntakun Ọlọ́run sì fún wọn ṣe o wọ́n ti gba ọ̀gá ọlọ́pàá ọ̀hún kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ní ìlú Àbújá ìwé ìròyìn Punch náà ló tún Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn àjọ EFCC tí wọ́n ti mú ọkùnrin kan o ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom tẹ́lẹ̀ rí ìyún Ndom Emmanuel tí wọ́n ti mú látàrí owó kan bàǹtùbàǹtù 700 billion naira tí ó jẹ́ pé ó kó jẹ ni wọ́n ti sọ̀rọ̀ pé 700 billion naira pọ̀ ọwọ́ wọn ti bà báyìí nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch lélẹ́yìn náà wà o àwọn ènìyàn kan tí wọ́n ń jìjàgùdù láti gba nǹkan àwẹ̀ àti nǹkan ìṣínú ní ìpínlẹ̀ Bauchi wọ́n tẹ ara wọn mọ́lẹ̀ débi wípé ẹ̀mí ó bọ́ lọ́rùn ènìyàn 7 níbi tí wọ́n ti ń jàgùdù wípé èmi ní ń gbà ìyàkúrò lọ́nà fún mi ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún o. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà tí mo sì gbéra pa lọ sí ìpínlẹ̀ Kwara níbi tí àwọn ọmọ ọkùnrin 7 kan tí wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ kan
tí ó ti jẹ́ pé wọ́n mà ti kọ̀ jálẹ̀ wọ́n sì ti fárígá pé ẹ wò ó àwọn ò mọwọ́ àmẹsẹ̀ nínú ẹ̀sùn ìpànìyàn akẹ́kọ̀ọ́ kan níléèwé ìpínlẹ̀ Kwara níléèwé kan nípínlẹ̀ Kwara ìsùntẹ́ fi kàn wáyé àwọn ò mọ wọ́n ti sọ̀rọ̀ yìí fúnlé ẹjọ́ nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ni eléyìí náà fẹjú kẹ̀kẹ́ sí o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ya bo ibùba àwọn ajínigbé ọwọ́ wọn sì tẹ àwọn afurasí mẹ́rin míì pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ìpínlẹ̀ wa àti ìlú wo ẹ gbọ́. inú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n ti lọ sí ilé ìtura kan ní ìpínlẹ̀ olólùlú ilẹ̀ wa Àbújá níbi tó ti jẹ́ pé ẹni tí ó ti fìgbà kan jẹ́ ọ̀gá àwọn aṣọ́bodè ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tẹ́lẹ̀ ló mà jẹ́ pé wọ́n bá òkú rẹ̀ nílé ìtura kan o lẹ́yìn ìgbà tí obìnrin kan ṣe àbẹ̀wò sí tó kúrò níbẹ̀ tán báyìí ni wọ́n bá ní ẹ wò òkú arákùnrin yìí ló má wà nínú ilé ìtura ọ̀hún àwọn ọlọ́pàá ló fohùn yìí léde nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. ìwé ìròyìn Punch náà ni ó kọ ìròyìn ọwọ́ mi yìí o ìjàmbá ọkọ̀ ó gbẹ̀mí ènìyàn mẹ́rìndínlógún ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí gómìnà Ṣèyí Mákindé tó ti tún ìwé èèyàn sípò gẹ́gẹ́ bí ọba Ẹlẹ́rúwà àti ìlú Èrúwà ẹni tí ó ti wà ń bẹ̀ ní orúkọ ẹni tí ń jẹ́ Adébáyọ̀ Adégbọlá tó tún ìwé ìyànsípò gẹ́gẹ́ bí ọba rẹ̀ tó ti fi lé lọ́wọ́ pé gbà ìwọ náà ni wàá ṣe ọba yìí nínú ìwé ìròyìn Vanguard mo ti fà á síta. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọwọ́ mi yìí wà o àwọn àjọ EFCC àjọ amúnimádà ni wọ́n ti fi ojú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ SUPEP 6 níye ní ìpínlẹ̀ Kwara wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ o lórí ẹ̀sùn wípé wọ́n ṣe ìpàsípàyọ owó iye owó tí ó tó mílíọ̀nù 16 náírà 96 million naira wípé wọ́n ṣe màgòmágó bó ni ó ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard ni eléyìí wà níbi tí àwọn àjọ IYC yún ìjọ Youth Council tí wọ́n mà ti sọ̀rọ̀ wípé ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pé fẹ́ yọ gómìnà ìpínlẹ̀ gómìnà Fubara yìí ẹ wò ó kò lè ṣeé ṣe o ẹ má yọ àwa bẹnu àtẹ́lu pé ẹ fẹ́ yọ gómìnà Siminalayi Fubara kò lè wọ́ọ̀kì àwọn ẹgbẹ́ IYC ìjọ Youth Council ló fohùn yìí léde nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fà síta. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn ọwọ́ mi yìí wà o ṣebí ẹ̀kọ́ ìbáraẹnigbépọ̀ láláì fi tẹ̀sìn tàbí tẹ̀yà ṣe òun ló ṣe kókó fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá mọ̀ wípé àlàáfíà òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìlọsíwájú eléyìí ló fà á tí DGS ìyẹn olórí gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ó bá ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì wọ́n sì ń jọ ń bára wọn lọ́wọ́ wọ́n ti sàlámà lẹ́ẹ̀kọ́ wọ́n ń ṣe hallelujah ìwé ìròyìn The Nation ló dé ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn Vanguard náà lélẹ́yìí wà níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè tó ti ṣàbẹ̀wò sí adarí àwọn ẹgbẹ́ òṣèlú APC Àkàndé bàbá ní ẹ̀wò àlàáfíà ni ọmọ ìjà máa wà kò síjà kò sọ́tẹ̀ kò sórin ọ̀tẹ̀ gómìnà Adémọ́lá Adélékè ló ṣe àbẹ̀wò sí ẹni tí ṣe adarí fún àwọn ẹgbẹ́ òṣèlú APC ìyún Àkàndé nípínlẹ̀ Ọ̀ṣun nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fà á síta. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọwọ́ mi yìí wà o ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá yan Ògúnjìmí gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ṣé rí ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ fún àwọn ẹgbẹ́ Indigo lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn Indigo lórílẹ̀‐èdè yìí yan àwọn Yíbò ṣé rí ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ wọ́n òun ni pé kí ẹ dikẹ́ fi òpin sí bí ẹ ṣe ń ṣe wọ́n jálajàla kẹ́sì fi Nnamdi Kanu sílẹ̀ àwọn Ungwezu ló sọ eléyìí ní wọ́n fohùn yìí léde àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ Ìgbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun ni wọ́n sọ ohùn yìí léde nínú ìwé ìròyìn Vanguard mo ti fà á síta. àwọn kókó yìí àti kókó míì ni a máa mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa a ó sì máa tú ní ìpele ìpele a tú yẹ́bẹ́yẹ́bẹ́ a ó ṣàlàyé ẹ̀ débi tó lápẹẹrẹ a wà gbọ́ ẹ̀dá kan eléyìí là ṣe ń kí yín pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́
àkó àjóde tòní òní yìí ọjọ́rú ni èrè ayé wa yóò rú yóò sì tó wa lọ́wọ́ o láṣẹ Ìdùmarè. à ń kí yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa aleykum salaam wa rahmatulahi tahala wa barakatu. a kí yín ní kíkí ọlá kíkí ìkẹ́ kíkí oríire kíkí ìlọsíwájú kíkí àlùyọ kíkí ìfàlọ́sókè kíkí ìgbéga láàárọ̀ yìí pé ẹ kú ojúmọ́ hallelujah hallelujah. a kí yín o ẹ̀yin ènìyàn wa tẹ́ ẹ ti wà níbẹ̀ ń látùntún gbọ́ àkọ́tún ètò ìròyìn àjímúná. à ń kí yín o ìkànnì wa ìkànnì ship 89.1 FM lẹ́ni àǹfààní láti máa gbọ́ ohun mi bí ṣe ń lọ òkè ní wálẹ̀ díẹ̀díẹ̀ sáré òun ò tí ì bọ́ sí ààyè tó ṣe kọ́ bọ́ sí dáadáa sáré mi ò tí ì bọ́ sí ọwọ́ sàlẹ̀ kò tí ì bọ́ sọ́wọ́ sàlẹ̀ ọwọ́ òkè lọ́wọ́ so mọ́ wa kéèyàn torí kò sáyé àlùfájàre ti jáde báyìí kò sí àyè àmúmi mọ́ ká ní kíní bẹ́ẹ̀ èèyàn bá fomi tì í lọlẹ̀ ṣùgbọ́n ọwọ́ làmọ̀ fi tì í lọlẹ̀ tó o bá ti ń fọwọ́ ra kùn tó o bá ti rẹ́ni tí ń fọwọ́ ra kùn lásìkò àwẹ̀ yìí wọ́n fẹ́ ké sáré ọ bọ́ sí ọwọ́ sàlẹ̀ ni kò fi ṣe dáadáa. ẹ̀yin ará lé update. ìkànnì ship 89.1 FM lẹ́ ń gbọ́ ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kọpọ̀n ìlú òkè ò látàkàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà tá a ti ń dún sétí gbogbo ọmọnìyàn dídùn tiwa kì í ṣe bí dídùn tẹ̀fọ́n o a ti ń dún bẹ́ẹ̀ ni à ń kùn yùngbàyùngbà láti ṣe ọmọ aráyé láǹfààní láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ibi tí nǹkan dé dúró àbẹ̀rẹ̀kiri àdégbìtẹ́ lórúkọ ẹnìkejì mi. ẹ̀yin ará lè mọ̀ kójúmọ́ mọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì alálùbáríkà ìkànnì sí 89.1 FM ó tọ́jọ́ mẹ́ta lórí àjímúná yìí náà ẹ kú lé padà àti dé padà lọ́bì kan náà tẹ́lẹ̀ o ṣùgbọ́n àtẹ̀wùsẹ̀ wá ti pẹ́ lóòótọ́ ni ó ti tọ́jọ́ mẹ́ta ẹ kú lé náà ní sìnkì yẹn ṣe ògbẹ́ ń lọ kódà àwọn èèyàn ń gbàwẹ̀ mẹ́sàn-án mẹ́wàá lágbára Ọlọ́run èrè tó wà níbi ìṣẹ́ra ẹnu yìí lágbára Ọlọ́run yóò jẹ́ tiwa o ní gbàgbà dànù torí àwẹ̀ téèyàn bá ń gbàwẹ̀ èèyàn fi ń bẹ̀bẹ̀ sọ́lọ́run náà nìyàn fi ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ni gbogbo ẹ̀dùn ọkàn wa táwa fi ń gbà lágbára Ọlọ́run wọlé ọjọ́ òní tó jẹ́ ọjọ́ àánú Ọlọ́run ó ṣe fún wa lágbára Ọlọ́run ẹ̀yin kírísítẹ́nì àwẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí o ibi tó bá wá yẹ sí ìwọ tó ti lọ́n jẹ́ Rashidi láti ọjọ́ sátọ̀dẹ̀ nísìn ibi tó wá yẹ Ráfẹ́lì ẹ sí àti ìmọ̀ òní báyìí àwẹ̀ náà ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká gbà á ká fi tọkàntọkàn gbà ká sì máa bèrè ohun tá a bá ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run torí oṣù yìí oṣù tí ó kó àánú Ọlọ́run ńlá lọ́wọ́ ni lágbára Ọlọ́run ó sì máa bá àánú rẹ̀ yóò máa bá wa gbé ẹ wo ìtura Olúwa ọmọ Adéníjì náà ló kọ tèmi bá ṣe jọ máa ń ṣe ní gbogbo ojoojúmọ́ lórí ètò àjímúná níkànnì wa yìí ẹja tún jọ ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí àwọn èèyàn ti gbé kọ́gi àwọn tó wà nílé epo ti yí sókè lálálá àwọn mọ́tò tó bá ti ń gbá àwọn ọmọ wọn lọ léèwé báyìí wọ́n yí sókè ní ìfẹ́ lẹ ní síwá o ẹ ṣé o ìfẹ́ ọ̀hún kò ní bàjẹ́ ó já mọ́ lọ ńlẹ̀ àwọn èèyàn ti. àwọn kìrìsìtẹ́nì kan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí bó ṣe wí àwọn kan ó bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé àwọn tí wọ́n bá bẹ̀rẹ̀ lónìí ni wọ́n máa ń yọ ọjọ́ ìsinmi sílẹ̀ láti fi sinmi ṣùgbọ́n àwọn tó bá bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé wọ́n máa gbà á lọ títí tí ó fi pé ogójì àwọn tí wọ́n bá bẹ̀rẹ̀ lónìí tí wọ́n bá yọ ọjọ́ ìsinmi kalẹ̀ títí wọ́n ní ó pé ogójì àwọn tó bá bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé òun náà láláì ní yọ ọjọ́ ìsinmi kalẹ̀ yóò pé ogójì sọmọ yìí pé ogójì ni. tó káwọn náà ìròyìn ọ̀hún láláì ní dára dúró lábẹ́ bó ṣe lè wù kó mọ́ a ti wà lójú òpó ayélujára o ẹ tẹ ship 89.1 FM kẹ́ ẹ máa wò wá bí ìran ẹ sì tún lè wò wá lójú òpó abẹ́rẹ́kéré show. nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn ọwọ́ mi yìí o kọ́lọ́run má jẹ́ kí ọmọ tí a bá bí kó ṣe kú pa wá o kí ọ̀rọ̀ kan tí àwọn àgbà máa ń sọ nílẹ̀ Yorùbá yìí pé ọmọ tí ọká bá bí ní ṣe kó pọká ọmọ tí èrè bá bí òun náà ní ṣe kó pèrè kọ́lọ́run má jẹ́ kí irú ọ̀rọ̀ yìí kó ṣẹ mọ́ gbogbo àwọn abiyamọ lára o ká sì má bí ọmọ ìbíkúbí ọmọ kan rèé o ní ìpínlẹ̀ Bauchi ó lu màmá tó bí i lọ́mọ tí ẹ̀mí fi bọ́ lọ́rùn ìyá ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti na ọwọ́ mọ́ ọmọ 20 ọdún kan o tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sáfíánù tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fún màmá tó bí i lọ́mọ sáyé
ó fún ní ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí bá bọ̀ láti òde ó sì lu ìyá ọ̀hún débi tí ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó fi síta, ìyẹn Ahmed Wakili ló ki ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ tó sì jù sí ìgboro ayé. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2025 tí a wà yìí, nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n jẹ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ń wá àlàáfíà tí wọ́n pe orúkọ wọn ní Peace and Security Committee members. Nínú àtẹ̀jáde náà tó fi síta ni wọ́n ti ṣàlàyé pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n fi ọ̀rọ̀ yìí síta pẹ̀lú bí wọ́n ṣe nawọ́ mú arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Sáfíánù yìí, tí ọ̀rọ̀ kékeré kan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyá rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fún ìyá òun ní ìgbájú àti ìgbámú débi wípé ẹ̀mí ó padà bọ́ lọ́rùn ìyá náà. Kì í ṣe ìyá yìí nìkan ni arákùnrin ọmọ 20 ọdún yìí ló ṣe ìkọlù sí o, ó tún ṣe ìkọlù sí ìbátan rẹ̀ kan tó jẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Salamin Abdullahi, ẹni tí ó jẹ́ ẹni 40 ọdún. Nínú àtẹ̀jáde náà, wọ́n jọ ń gbé ní àyíká kankan náà ni o. Sáfíánù yìí òun ni ó ṣe ìkọlù sí ìyá rẹ̀ àti ìbátan rẹ̀ yìí nígbà tí aáwọ̀ kékeré kan tó bẹ́ sílẹ̀ láàrin ara wọn. Ó dá ìbátan rẹ̀ yìí lọ́gbẹ́, ṣùgbọ́n ìyá tó bí i lọ́mọ ni ó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ làlúrí. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti nawọ́ mọ́ báyìí, wọ́n sì ti ń fi ọ̀rọ̀ gbó lẹ́nu wò. Wọ́n ti gbé àwọn tó dálégbò àti ìyá rẹ̀ lọ sí ilé ìwòsàn láti ṣe ìtọ́jú àti láti ṣe àyẹ̀wò fún wọn o. Ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ó fi ọ̀rọ̀ ìlédè tí ó sì ṣàlàyé wípé àwọn ti taari ọ̀rọ̀ yìí lọ sí ilé iṣẹ́ tó ń ṣe ìwádìí nípa ìwà ọ̀daràn. Kọ́lọ́run kó máa gbà wá ká sì má bí ọmọkọ́mọ. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o, ẹmu kẹyẹ ò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tí ó ti tún ẹni tí wọ́n ti yọ nípò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Elérúwà tẹ́lẹ̀ rí tí ó ti tún yàn sípò gẹ́gẹ́ bí ọba Elérúwà àti ìlú Èrúwà. Kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Ọmọọba Dọ̀tun Oyèládé ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun. Kọmíṣánná náà ló sọ wípé gẹ́gẹ́ bí àwọn ìwé tí wọ́n fi ṣọwọ́ sí kọmíṣánná tó rí sí ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ Adémọ́lá Òjó ló ní ṣẹ́rí ipò Elérúwà yìí ló ti wà ní òfìfo tí ó ti pẹ́ tó sì ti wà ní iwájú ilé ẹjọ́ láti ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2024 ní ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó sì wá ẹni tí ò gorí àpèrè yìí ní gómìnà nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún tó fi léde ló ní gbogbo àwọn mọ̀lẹ́bí Láríbíkúsì yìí ló ti jẹ́ wípé wọ́n ti ní kí wọ́n mú èèyàn wá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fà sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ látinú mọ̀lẹ́bí Láríbíkúsì yìí tó sì jẹ́ pé títí di ọjọ́ tí wọ́n fún wọn báyìí wọn ò mú èèyàn kankan kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n irú ẹ̀ ti inú ìwé òfin 28 ti ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Adémọ́lá Òjó ṣe sọ ẹ̀wẹ̀ ó ní bákan náà nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà yìí tó tún ké sí àwọn mọ̀lẹ́bí Àkàláńkò pé ẹ wò ó yá ẹ̀yin náà ẹ mú ọba wá láti ọ̀dọ̀ yín o. Ó ní ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn afọbajẹ ní ìpínlẹ̀ Èrúwà yìí ní ìlú Èrúwà yìí ni ó ti jẹ́ wípé wọ́n máa foríkorí tí wọ́n sì wá láti agboolé Àkàláńkò yìí tó jẹ́ pé ẹni tí wọ́n fà sílẹ̀ náà ni ọmọọba Adébáyọ̀ Adégbọlá eléyìí tí wọ́n ti yọ kúrò nípò tẹ́lẹ̀ rí ni wọ́n fà sílẹ̀ gẹ́gẹ́ bí ọba tiwọn. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé àwọn agboolé Láríbíkúsì yìí ni wọn ò rí ẹnikẹ́ni fà sílẹ̀ títí di àsìkò tí wọ́n fún wọn tí ó fi tán ẹni tí àwọn mọ̀lẹ́bí Àkàláńkò yìí tí wọ́n fà sílẹ̀ yìí òun ni gómìnà bá fún ní ìwé ẹni tí í ṣe ọba Samuel Adébáyọ̀ Adégbọlá yìí ni wọ́n ní láti ọdún 1998 ni ó ti wà lórí ipò tẹ́lẹ̀
tó sì jẹ́ pé ní ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2019 ní ilé ẹjọ́ yọ kúrò ní oróyè tó sì jẹ́ pé báyìí ni wọ́n tún ti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ọba lẹ́ẹ̀kan sí kọmíṣánná náà ló wà ní fún ìpè pàjáwìrì láti jẹ ọba ẹni tí í ṣe ọmọọba Adégbọlá òun ni wọ́n fà sílẹ̀ tí gómìnà Ṣèyí Mákindé tí ó sì jẹ́ wípé ní àsìkò rẹ̀ yìí ọba 11 àti àwọn baálẹ̀ 40 ni ó ti fi sí ipò tí ó sì ti wà nínú ìwé ìtàn tí ó sì wà nínú ìtàn àṣà ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀ kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ Adémọ́lá Òjó ló ti ké sí gbogbo ọmọ Èrúwà lọ́kùnrin àti lóbìnrin ó ní ẹ wò ó ẹ tẹ́wọ́ gba Elérúwà tuntun eléyìí kẹ́ sì ṣe àjọyọ̀ kẹ́ kí bàbá kẹ́ kí wọn fún àwọn àṣeyọrí eléyìí tó jẹ́ pé ó ti ń wáyé láti bí ọdún 22 sẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í jẹ ọba ní ìlú Èrúwà yìí. Ẹni tí ó ti di ọba ní ìlú Èrúwà yìí òun náà ni ọmọọba Adébáyọ̀ Adégbọlá ni ọba ní ìlú Èrúwà tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fún ní ìwé ìyànsípò gẹ́gẹ́ bí ọba Elérúwà ti ìlú Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí. bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ a lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń bọ̀ wá ikú kalẹ̀. ó máa ṣe o èrìjì ni ó jẹ́ àgbàdùn òbí tó gbó ipò jẹ́ àgbàdùn ẹni rè tó lọ eléyìí ni gbogbo ìdílé pópó ọlá fi ń pe gbogbo èèyàn síbi ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa ẹ̀gbọ́n wa bàbá wa nínú Olúwa late Reverend Dr. Amos Ọlátúnjí pópó ọlá JP retired tí wọ́n sùn nínú Olúwa lọ́jọ́ 24 oṣù kínní lẹ́ni ọdún 2 báyìí ń lè ètò ìsìnkú yóò ṣe lọ Thursday ọjọ́ 6 oṣù kẹta ni ètò àṣálẹ̀ onígbàgbọ́ wake up ní First Baptist Church Ìlúà ní dédé aago 4 ìrọ̀lẹ́ Friday tí sọjọ́ 7 ńlẹ̀ ètò ìsìnkú yóò wáyé ní First Baptist Church Ìlúà níjọba ìbílẹ̀ Kájọlà nípínlẹ̀ Ọ̀yọ́ ní dédé aago 10 òwúrọ̀ ńlẹ̀ ètò bẹ̀rẹ̀ lẹ́yìn náà ni wẹ̀jẹ̀wẹ̀mú ó tẹ̀lé gbogbo ẹbí pópó ọlá ní Ìlúà níjọba ìbílẹ̀ Kájọlà lolùkéde. ìròyìn wa kò tán síbẹ̀ ó sì ń san sápá wájú. àwọn ọmọdékùnrin méjì kan rèé o tí wọ́n ń bára wọn jà ọ̀kan ó sì fi kinní gbá ọ̀kejì lórí ní ọ̀rẹ́ rẹ̀ ló bá ṣubú yakata kò bá lè dìde mọ́ ní ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ ọmọdékùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámídé Philip ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ti hùwà tí kò bá òfin mu àti wípé ó ti jẹ́ afurasí apànìyàn o nítorí wípé òun àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n ní gbólóhùn asọ̀ ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Moses Ode tí wọ́n jọ ní gbólóhùn asọ̀ òun àti ọ̀rẹ́ rẹ̀ Ọlámídé Philip nínú ìjà náà ní Ọlámídé Philip ló ti fi gbá Moses Ode ó fi gbá arákùnrin ọ̀hún ó fi gbá lórí o. ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní Ọbalẹ́ndé ní ojú òpópónà Ọbalẹ́ndé ní Ìsara ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch tí wọ́n fi léde wọ́n sọ wípé nígbà tí Ọlámídé Philip tó fi kinní ọ̀hún tó fi gbá ọ̀rẹ́ rẹ̀ lórí ló bá ṣubú yakata kò bá lè dìde mọ́. ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní bíi aago 6:30 ìrọ̀lẹ́. àwọn òbí àwọn ọmọ méjèèjì yìí ni wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ o tí àwọn ọmọ náà tí wọ́n sì ń ṣe ọ̀rẹ́ ṣùgbọ́n ọ̀kan lára òbí ọ̀kan ó fi ẹ̀sùn kan ọmọ ọ̀rẹ́ rẹ̀ wípé ó jí 5,000 nínú akoto owó òun ìyẹn bank account ni wọ́n sọ wípé ó ti jí owó yìí ló sì sọ fún òbí ọmọ ọ̀rẹ́ rẹ̀ wípé ọmọ ọ̀rẹ́ ó hùwà báyìí ni wọ́n bá pe ọmọ ọ̀rẹ́ rẹ̀ wípé kí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n àwọn ọmọdékùnrin méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọmọ àwọn òbí yìí wọ́n ti ní gbólóhùn asọ̀ ṣùgbọ́n ìwé ìròyìn kò fi ìdí rẹ̀ múlẹ̀ wípé nǹkan tó ṣokùnfà gbólóhùn asọ̀ láàrin ara wọn rèé ṣùgbọ́n nígbà tí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ yìí tó wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bí ní ọ̀rọ̀ ni Ọlámídé Philip lòun náà lọ síbẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní nàka sí i láti sọ̀rọ̀ tí kò dáa ni àwọn méjèèjì ni wọ́n bá jọ tàkpóró gan síra wọn àwọn òbí wọn wọ́n gbìyànjú láti dá wọn lọ́wọ́ kọ́ àti láti pẹ̀tù sí aáwọ̀ náà ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún
ó di bọ́ọ̀lù ọ̀yà mi ni Ọlámídé Philip ló sáré lọ mú kinní kan nílẹ̀ wọn ò dárúkọ kinní ọ̀hún sínú ìwé ìròyìn yìí ìdágbẹ́ òun ni ṣùgbọ́n ó fi kinní tó lágbára yìí ó fi gbá ọ̀rẹ́ rẹ̀ lórí ọ̀rẹ́ bá ṣubú lulẹ̀ kò bá lè dìde mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti nawọ́ mú Ọlámídé Philip nítorí wípé ó ti hùwà tí kò bá òfin mu wọ́n gbé ọ̀rẹ́ rẹ̀ Moses Ode wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti mọ̀ bóyá ó lè padà jí sáyé ṣùgbọ́n kò padà jí sáyé o inú bíbí wọn ò fi iṣẹ́ mìíràn bẹ́ẹ̀ ni ẹ̀dàn fìfò wọn ò bí ọlọ́wọ́ ẹ̀ o orí adẹ́tùwà bèèwà pẹ̀lẹ́ ká máa so gbogbo pẹ̀lú pẹ̀lẹ́kùtù nítorí wípé ẹni tí ó kú lọ́la ká má ba irú wọn jà ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ń jáde o ẹmu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà níbi tí gómìnà Adémọ́lá Adélékè tó ti ṣàbẹ̀wò sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC àti ẹni tí í ṣe Àkàndé gẹ́gẹ́ bí àwọ̀ eléyìí tó lọ nípínlẹ̀ Ọ̀ṣun lórí ìbò sí ìjọba ìbílẹ̀ àti àwọn ìbò eléyìí tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ẹni tí í ṣe gómìnà Adémọ́lá Adélékè lọ́jọ́ ìṣẹ́gun ló ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí oníwákàtí méjì pẹ̀lú àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ tó kan gbogbo àwọn adarí nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ṣe ìpàdé náà ọ̀rọ̀ ọ̀hún ní gómìnà ló bá dá pẹpẹ sílẹ̀ pé ẹ wò ó ṣe rí àwọn iléeṣẹ́ ìjọba àbílẹ̀ yìí tó wà nípínlẹ̀ Ọ̀ṣun yìí ó ní gbogbo ẹ̀ ló mà ti di títì pa tó sì jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ ló ti lọ dẹnu kọbì kan látàrí ìtàjẹ̀sílẹ̀ eléyìí tó ń wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ṣẹ́rí ìbò sí ipò alága ìjọba àbílẹ̀ àti àwọn kánsẹ́lọ̀ titun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìbúra fún ó ní ẹ wò ó eléyìí gan ló fà á tí gbogbo ẹ fi rí rúdurùdu ní ìpínlẹ̀ Ọ̀ṣun o nígbà tí gómìnà Adémọ́lá Adélékè tó ń sọ̀rọ̀ tí ó jẹ́ pé ó níbi tó ti tẹ́wọ́ gba ẹni tí ṣe ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin kan náà pẹ̀lú rẹ̀ ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹ́dùn ti pẹ̀lú olóyè Àkàndé níbi tí wọ́n ti yọjú sí ilé rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí nílùú Ìbàdàn olóyè Àkàndé yìí ló jẹ́ pé òun ló kúrò níbẹ̀ kó tó di pé gómìnà Adémọ́lá Adélékè ó mọ̀ gbà á gẹ́gẹ́ bó ṣe ń sọ o nínú àtẹ̀jáde yìí agbẹnusọ fún gómìnà yìí Ọláwálé Rasheed lòun náà bá sọ̀rọ̀ wípé Àkàndé yìí nílé rẹ̀ gangan báyìí ní ìpàdé mọ̀ ti bẹ̀rẹ̀ o tó jẹ́ pé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ni wọ́n ti ń sọ ọ́ lórí ààbọ̀ eléyìí tó lọ nípínlẹ̀ náà gẹ́gẹ́ bí gómìnà náà ṣe sọ ó ní ẹ wò ó ìdí wà fún gbogbo èèyàn alẹ́nulọ́rọ̀ láti lè ìjọ jòkó papọ̀ ká sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ń ṣòfò nípínlẹ̀ yìí àti dúkìá ó ti pọ̀ jù ó ní ẹjẹ́ àpẹẹrẹ wa o ó ní ká pẹ̀rẹ̀ wa papọ̀ ká sọ̀rọ̀ torí pé ṣẹ́rí ìtàjẹ̀sílẹ̀ yìí kò síbi tó fẹ́ gbé wa dé o ó ní bàbá wa a mọ̀ pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ó kúrò tó ti ṣe gómìnà rí ó ní ẹ wò ó àwọn nǹkan tẹ̀lé sọ fún wa pọ̀ ó ní torí eléyìí ló jẹ́ ká wá sọ́dọ̀ yín fún ìmọ̀ràn àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ tiwa yìí ó ní mo rántí mi ò sì gbàgbé pé ìbáṣepọ̀ yín tó wà láàrin mọ̀lẹ́bí Adélékè kó tó di pé bàbá òun ó papòdà ó ní kò mà kéré o ó ní ẹ̀wọ̀ ẹjẹ́ á bẹ̀rẹ̀ láti bíi pé mo wá ṣe àyẹ̀wò sí yín gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ nígbà tí Àkàndé náà sọ̀rọ̀ Àkàndé ní iṣẹ́ mọ̀ pé èmi mo kojú ọ̀rọ̀ sí ká máa tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ àbí ká máa sọ̀rọ̀ ká máa tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ lórúkọ òṣèlú ká máa sọ ká máa búra wa ká máa ṣe àwọn ìwà jàǹdùkú ká máa tako òfin ó ní eléyìí ó lè ràn wá lọ́wọ́ o ó ní ẹ wò ó ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún níbẹ̀ láti rí olóyè sí àwọn òṣìṣẹ́ sí gómìnà Kazeem Akínlẹ́yẹ àti SLT Teslim Ìgbàláyé attorney general ìpínlẹ̀ náà Wọlé Jìmí Bàdà àti kọmíṣánná fọ́rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú Kọ́lápọ̀ Álímì ni wọ́n wà níbi ìpàdé alátìlẹ̀kùnmọ́rí ọ̀hún ṣe o níbi tí gómìnà Adémọ́lá Adélékè àti àwọn tí wọ́n jọ kọ́wọ́rìn lọ sí ilé ẹni tí ṣe Pa Àkàndé nílùú Ìbàdàn tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wà láfíà ìpínlẹ̀ wa ni o ẹ jẹ́ wà láfíà ìpínlẹ̀ wa ni gbogbo à ń tàjẹ̀sílẹ̀ yìí à ń parẹ́ ẹni lórí oyè lórí ọmọ ẹgbẹ́ ẹ wò ó kò lè gbé wa débì kankan kò lè ṣe nǹkan kan ẹ jẹ́ àpèrà wa pọ̀ ẹ jẹ́ bára wa sọ̀rọ̀
gómìnà Adeleke ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó kí bàbá kí wọ́n tà wọ́n sọ́nà wọ́n sì fún àwọn onímọ̀ràn lórí àwọn ìmọ̀ràn lórí ìpàdé lẹ́yìn tí wọ́n ṣe pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ó ní ẹ wò ó ẹ jẹ́ sọ̀rọ̀ sẹ́rí à ń tàjẹ̀ sílẹ̀ yìí kọ́ ló lè yanjú gbogbo eléyìí ẹ jẹ́ kí ìpínlẹ̀ wa jẹ́ ìpínlẹ̀ àlàáfíà gẹ́gẹ́ bó ṣe sọ tó sì wà nínú ìwé ìròyìn ẹ sámọ̀ pé bí wọ́n bá kọ́ àwọn ò ní kà á èmi kọ́ mo kọ́ o ìwé ìròyìn Vanguard ló kọ́ ló jẹ́ káwárí kà bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. kí ló fi jẹ sàárè láàárọ̀ yìí. bó sọ ń bò kẹlẹ fún mi àwọn aráalé ò gbọ́ wa. kókó mo gé mi. àwọn aráalé ò gbọ́ wa Ọlọ́run wọn ò gbọ́ wa. abẹ́kẹ́ o tún pọ̀ lọ. àní wọn wà ń gbọ́ wa. mo jẹ́rìí mo wọn ò lè gbọ́. kí ló fi jẹ sàárè. kí ni mo fi jẹ sàárè. ohun rẹ sàn bí ṣe ń lo òkè sí náà ni kò tiẹ̀ wá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. abọ́ láwẹ̀ lónìí ni. mo ní láwẹ̀ kẹ̀ mo láwẹ̀. mo bí ọ ní. mo láwẹ̀. ọláwẹ̀ àbí. mo láwẹ̀ ẹ mọ̀ pé àárọ̀ ni ara èèyàn máa ń le láàárọ̀. ara lé láàárọ̀ yìí àwẹ̀ rẹ di mélòó lónìí. àwẹ̀ wa di 5. ó ti di 5. 5 náà. 5 ti pé àbí. àwẹ̀ ti di 5 a ṣẹ̀ṣẹ̀ mú 5 ni kò tí ì fìdí jálẹ̀. kò tí ì pé. kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ sí eléyìíkílẹ̀ tó ṣú ṣùgbọ́n 5 sì ní báyìí. kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ sí eléyìíkílẹ̀ tó ṣú. ṣùgbọ́n gbàtà sí kàròyìn báyìí 5 ni. àwa lè kàròyìn tán kó padà má di 5 gbà tí ló bá ṣuṣu. ọ̀rọ̀ rẹ yé mi yá tẹ̀síwájú níbi ìròyìn yìí o. ó dáa o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá ni wọ́n ti fi ohùn léde o wípé ọ̀kan lára ọ̀gá ọlọ́pàá tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìlú Àbújá ọ̀hún ní ojú òpópónà kan tí wọ́n pe ojú òpópónà ọ̀hún ní Kùbíwá ní ìlú Àbújá ni wọ́n ti jí ọ̀gá ọlọ́pàá ọ̀hún gbé ṣùgbọ́n báyìí o wọ́n ti rí gbà kalẹ̀ padà ọ̀gá ọlọ́pàá ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Modesto Ojebe gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí ṣe wí ọ̀gá ọlọ́pàá ọ̀hún tí ẹ̀ bá gbàgbé lánàá òde yìí ni amú ìròyìn kan wá sí etí yín wípé àwọn ajínigbé wọ́n jí ọ̀kan lára ọ̀gá ọlọ́pàá gbé nígbà tí ọkọ̀ rẹ̀ bàjẹ́ sí ojú òpópónà tó sì bẹ̀rẹ̀ sí ní yẹ ọkọ̀ náà wò wípé kí òun ó tún ọkọ̀ òun ṣe ṣàdédé ni ó rí àwọn ìṣọ̀wọ́ àwọn ènìyàn kan tí wọ́n wa ọkọ̀ mọ́ níbi tí ọkọ̀ rẹ̀ ti bàjẹ́ wọ́n wa ọkọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yẹ àwọn inú ọkọ̀ wọn wò tí wọ́n ń gba fóònù àti àwọn nǹkan tó wà níbẹ̀ ṣùgbọ́n lójijì ni wọ́n rí káàdì ìdánimọ̀ ìyẹn ID card tí wọ́n sì rí wípé ọlọ́pàá ni ẹni náà ni wọ́n bá tì í wọnú ọkọ̀ tiwọn tí wọ́n sì wa ọkọ̀ ọ̀hún sá wọgbó lọ nínú ọ̀rọ̀ tí wọ́n fi jáde lónìí tí ó tẹ oníwèé ìròyìn lọ́wọ́ ni wọ́n ti rí wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n kó gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí orí wọn pé bí orí aṣarun tí wọ́n sì mọṣẹ́ dójú àmì àti ojú òkodoro ń wá pé àti gbogbo ibi tí ọ̀nà tó ti wọ ìlú àti ibi tí ọ̀nà tó ti jáde sí ẹ̀yìn ìlú wọ́n ti ṣàlàyé fún gbogbo àwọn tí wọ́n máa ń yẹ ọkọ̀ wò ní checking point wípé ẹ máa wò wọ́n ẹ sì máa fura sí gbogbo àwọn ọkọ̀ tó bá ti ń kọjá ṣùgbọ́n àti gbẹ́ndò àti ahéré wọ́n padà rí arákùnrin tó jẹ́ ọ̀kan lára ọ̀gá ọlọ́pàá ọ̀hún wọ́n padà rí ìgbà kalẹ̀ tó sì ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ó ń gba fẹ́fẹ́ àlàáfíà tó péye nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi sí ojú òpó ayélujára X ní ọ̀rọ̀ náà ti di mímọ̀ wípé wọ́n ti gba arákùnrin náà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ẹ fẹ́ wò ó ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ ẹ mú kẹ̀yẹ́wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó kàdákẹ́ náà lèmi ó ti mú eléyìí o níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún tó ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ gbogbo ẹ̀yin awakọ̀ nípínlẹ̀ Ògùn ẹ má máa gbé ohun tó lè gbaná sínú ọkọ̀ yìí ẹ má máa gbé ohun tó lè gbaná sínú ọkọ̀ yìí. oríire. ẹ wò ó rìn ní gómìnà ìpínlẹ̀ Ògùn mọ̀ fi bẹnu o Dàpọ̀ Abíọ́dún gómìnà Dàpọ̀ Abíọ́dún ló mọ̀ tí ń ṣèkìlọ̀ kólekóle ṣẹ̀sì wá rí àwa gan gẹ́gẹ́ bí òṣìṣẹ́ iléeṣẹ́ CPFM máa fi ń ṣèkìlọ̀ fún gbogbo ẹ̀yin awakọ̀ tẹ́ ń gbọ́ wa pátápátá báyìí wípé ẹ wò ó àwọn nǹkan tó bá lè gbaná ẹ má gbé sínú ọkọ̀ nígbà tí ẹ bá gbé àwọn èrò fún àǹfààní ẹ̀mí àwọn èrò inú ọkọ̀ yìí ni o ìkìlọ̀ yìí ló tẹ̀lé ìjàmbá ojú pópó kan eléyìí tó wáyé ní òpópónà márosẹ̀ Abẹ́òkúta sí Ṣàgámù ní kátó-súnmọ́ ẹ́stéètì Muhammadu Buhari eléyìí tó jẹ́ pé èèyàn bíi 16 ló gbẹ̀mí mì
níbi tí wọ́n ti jóná nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó jẹ́ pé ọkọ̀ kan tí ó jẹ́ funfun Mazda pẹ̀lú àmì ìdánimọ̀ rẹ̀ KJA 949YJ ló jẹ́ pé eléyìí gbé àwọn afẹ́fẹ́ gáàsì ní o tó jẹ́ pé ibẹ̀ gan ló ti gbaná gbù tí ó sì mú ẹ̀mí ènìyàn 16 lọ nípínlẹ̀ Ògùn nínú àtẹ̀jáde tí ó fi léde láti ọwọ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Káyọ̀dé Akínmádé ni ó sọ̀rọ̀ yìí pé ṣé rí àwọn kinní yìí a lè dènà rẹ̀ lóòótọ́ ni a lè dènà rẹ̀ níbi tí Abíọ́dún ìyún gómìnà tó ti ṣe àtẹnumọ́ wípé ṣé rí ẹ̀yin awakọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbé àwọn nǹkan tó bá lè gbaná ẹ sá fún àti afẹ́fẹ́ gáàsì àti ẹ̀ ń gbépo pẹtirọ́ sínú ọkọ̀ yín ó léwu ó léwu nígbà tí gómìnà ló bá tún kọjá ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀yin ẹgbẹ́ awakọ̀ àti ẹ̀yin ẹgbẹ́ tó jẹ́ pé ẹ̀yin rí sí ìgbanisíṣẹ́ àwọn èèyàn ojú pópó ní àwọn tó ń kọjá àwọn awakọ̀ ojú pópó ó ní ẹ̀wò ẹ pé àwọn ènìyàn ẹ bá wọn sọ̀rọ̀ kò ní dáká máa fẹ̀mí ara wa ṣòfò mélòó wá ni wá náà tẹ́ ẹ mọ fi ẹ̀mí ara yín tẹ́ ẹ mọ fi ṣòfò gómìnà ló wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ làlúrí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ sí ó wá gbàdúrà ìtùnú àti okun sí wọn pé Ọlọ́run ọba láàánú yóò bá wa dákun yóò bá wa pa wọ́n mọ́ pé lágbára Ọlọ́run ìtùnú ìtura báyìí lọ́lọ́run bá wa bù síbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ o ó ní gbogbo wa ló yẹ ká mọ pàtàkì wíwà ní ojú lọ́lákàn fi ń ṣọ́rí ládùúgbò wa torí káàbà lè dènà àwọn ìṣẹ̀lẹ̀ burúkú yìí fún ọjọ́ iwájú ni ó ní ṣẹ́rí gbogbo àwọn tó wà nínú ìjàmbá yìí látàrí wípé wọ́n gbé àwọn nǹkan tó lè ṣe wọ́n ní jàmbá sínú ọkọ̀ wọn ni àwọn nǹkan tó lè jẹ́ kí ọkọ̀ jóná ó ní ẹ wò ó ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ohun tó bani nínú jẹ́ bẹ́ẹ̀ ni gómìnà wa sọ pé gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo ẹ̀yin awakọ̀ ẹ̀yin union ó yá ẹ pera yín jọ ẹ sọ̀rọ̀ lọ́nà láti dènà irú ìṣẹ̀lẹ̀ báyìí kó má bàa wáyé ẹ sọ fún tonílé ẹ sọ fún tàlejò ẹ sọ fún gbogbo àwọn èèyàn tó wà lóko pé ẹ wò ó ọ̀nà láti dáàbò bo ẹ̀mí ara wa òun ló ṣe pàtàkì o fún àǹfààní àwọn èrò inú ọkọ̀ ẹ̀yin ọlọ́kọ̀ etí yín mélòó ẹ má ṣe gbé àwọn nǹkan tó lè gbaná sínú ọkọ̀ yín mọ́ kí ẹ má bàa máa fi ẹ̀mí àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ ṣòfò gómìnà ìpínlẹ̀ Ògùn ìyún gómìnà Dàpọ̀ Abíọ́dún ló sọ̀rọ̀ yìí léde bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn ọwọ́ mi yìí wà o tó sì fẹ̀jú kẹ̀kẹ̀kẹ̀ kọ́lọ́run ṣàánú wa o pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ àwọn ènìyàn kan tí wọ́n fẹ́ gba ọrẹ àwẹ̀ àti nǹkan tí wọ́n fi sínú ni wọ́n ń jìjàgùdù tí ó sì padà yọrí sí à ń tẹra ẹni mọ́lẹ̀ débi wípé àwọn ènìyàn méje ló ti jọ́lọ́rùn nípè níbi ìṣẹ̀lẹ̀ afẹ́gba nǹkan àwẹ̀ yìí ìwé ìròyìn Punch ẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lọ́jọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 wípé ènìyàn méje ló ti pàdánù ẹ̀mí wọn níbi tí wọ́n ti ń tẹ ara wọn lásìkò tí wọ́n ń gba nǹkan àwẹ̀ ní ọjọ́ àìkú gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi tó fi síta SP Ahmed Wakili òun ni ó ṣe é ní àlàyé wípé iléeṣẹ́ kan tó jẹ́ ẹlẹ́yinjú àánú tó wà ní ojú òpópónà tó lọ sí Jọ́ọ̀sì ló ń pín nǹkan ààwẹ̀ bíi ohun jíjẹ àti àwọn omi mímu tó jẹ́ atunilójú wọ́n ṣàlàyé pé lọ́dọọdún ní iléeṣẹ́ ọ̀hún máa ń pín nǹkan ààwẹ̀ fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún níbi tí wọ́n ti ń gba tọdún yìí lọ́jọ́ kejì ààwẹ̀ Ramadan ní àwọn èrò tí wọ́n pọ̀ lọ bíi bàbí ìṣúà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ ara wọn mọ́lẹ̀ lójú ẹsẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe jábọ̀ rẹ̀ ènìyàn mẹ́rin míì ló ti kọ́kọ́ dágbére fáyé SP Wakili Ahmed ó sọ wípé àwọn obìnrin mẹ́ta míì ni wọ́n tún tètè ni wọ́n gbé lọ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn láti dóòlà wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ó padà gbé wọn débẹ̀ wọ́n padà ti jẹ́ Ọlọ́run nípè gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ pínpín oúnjẹ atunulójú yìí òun ló wáyé bíi aago 10:20 ní àárọ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ dókítà àgbà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ òun náà ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n tẹra wọn pa níbi tí wọ́n ti ń pín oúnjẹ yìí tí wọ́n dágbére fáyé wọ́n tún gbé àwọn obìnrin míì méjì wá tó jẹ́ pé àwọn náà wọ́n padà tún tẹrígbà sọ kí Ọlọ́run kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Punch ó Punch ẹ̀ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà
náà ní eléyìí wà ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè yún immigration ex-immigration CJ ni ó jẹ́ pé ó máa gbẹ́mìí sílé ìtura kan lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́bìnrin rẹ̀ kan ṣe àbẹ̀wò sí ní ilé ìtura náà. Iléeṣẹ́ ọlọ́pàá lólùlú ilẹ̀ wa Àbújá ni wọ́n mà ti sọ pé ẹnìkan tó ti fìgbà kan jẹ́ CJ fún àwọn immigration lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ìyún David Paradang ni ó jẹ́ pé wọ́n bá ní òkú nínú ilé ìtura kan nílùú Àbújá lẹ́yìn ìgbà tó lọ síbẹ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náà nínú àtẹ̀jáde tí wọ́n fi léde Josephine Adé agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ Ìṣẹ́gun ló sọ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà òṣìṣẹ́ fẹ̀yìntì yìí ló lọ sí ilé ìtura Joy House Hotel tí ó wà ní area 3 junction ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 ní nǹkan bíi aago 12 ọ̀sán pẹ̀lú ọkọ̀ Mercedes Benz rẹ̀ dúdú nígbà tí wọ́n sọ pé ní ìgbà tí ó débẹ̀ ni ẹni tí í ṣe David Shifu Paradang yìí pé gbogbo wọn tí àwọn èèyàn sọ pé ẹ má sọ pé wọ́n jí gbé òun ò jí gbé nínú ilé ìtura yìí gangan báyìí òun ni wọ́n ní ó kú sí o ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 yìí níbi nǹkan bíi aago 12 ọ̀sán gẹ́gẹ́ ní ọ̀gbẹ́ni Paradang yìí ló balẹ̀ sílé ìtura Joy ní ìlú Àbújá tó sì jẹ́ pé ó gba yàrá kan tí ó lò fún alẹ́ kan ní 20,020 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe sọ o ṣùgbọ́n láìpẹ́ ní àwọn tí ó ṣiṣẹ́ tí ó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura ọ̀hún ni wọ́n mú ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ń béèrè rẹ̀ wọ́n mú lọ sí yàrá ọ̀hún lọ bá o wọ́n ní ṣẹ́rí ọ̀rẹ́bìnrin yìí ló fi ilé ìtura ọ̀hún sílẹ̀ níbi nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ gẹ́rẹ́gẹ́ ló kúrò rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ọ̀gbẹ́ni Paradang yìí kò má kúrò nínú ilé tó fi di bí nǹkan bí aago 4 àárọ̀ ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2025 wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ológun kan lòun bá tẹ̀ ní òun fẹ́ wo bí bó ṣe wà fún pé kóhun wá o wọ́n nígbà tó dé òtẹ́ẹ̀lì yìí ni ó bá jẹ́ pé bàbá mọ̀ ti gbẹ́mìí lórí àga tó jókòó náà tó fẹ̀yìntì ibẹ̀ náà ló má gbà lọ gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọ́n ní lójú ẹsẹ̀ báyìí ni wọ́n ti sáré ké sí iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n ya àwọn àwòrán wọ́n ṣe fọ́nrán wọ́n ṣe oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí dá mi lójú tí wọ́n lè fi kalẹ̀ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n wá ní àwọn hàn ti ya fọ́tò àwọn ọmọwòrán àwọn gbọ́hùn àwọn ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn òṣìṣẹ́ ilé ìtura ọ̀hún gbogbo wọn ni wọ́n ti ń jẹ́jọ́ ni wọ́n sì ti gbọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu wọn láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá báyìí àwọn ọlọ́pàá ni wọ́n wá rọ gbogbo àwọn ènìyàn àti àwọn oníròyìn wọ́n ní ẹ̀wò ẹ̀yẹ́ gbé ìròyìn òfin ẹ̀jẹ̀ gírírí àti eléyìí tẹ̀ ń sọ pé wọ́n jí gbé ni ẹ má dá ìbẹ̀rù sí àwọn aráàlú lọ́kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ẹ wò ṣẹ́rú tó bá tún kùn lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ láàfin tó ilé tí ó yẹ kẹ́ ti mọ̀ pé bí wọ́n bá ti kọ́ báyìí tó ti wà lójú òpó ayélujára tí wọ́n sì fi sí àwọn ibi ìtàkùn táwa ti mú ìròyìn gbogbo ẹ̀ báyìí láàkà sẹ́tì ìgbọ̀nyìn ṣùgbọ́n ohun tí wọ́n bá kọ bó o la ṣe fẹ́ kà á wò lè kà á o bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. èmi kábíyèsí ọba wàsíù oyèdélé saka olókolónegidi second elérò ti ìlú ìlérò ní ìjọba ìbílẹ̀ kájọlà nípìnlẹ̀ ọ̀yọ́ mo ń fi àkókò yìí sọ fún gbogbo ènìyàn pátápátá wípé gẹ́gẹ́ bí ìtàn ìlú ìlérò ṣe lọ kò sígbà kan tí a fi sọ wípé gbogbo ìdílé tó wà nínú ìlérò ló wá láti ìlà ọ̀rọ̀gún àwa tí à ń jọba ni a wá láti ìlà ọ̀rọ̀gún nígbà táwọn bàbá wa dé àwọn ni wọ́n tẹ ìlú dó gbogbo àwọn ìlú tó kù wọ́n ń wá táwọn bàbá wa ń kó wọn mọ́ra òun náà wípé wọ́n ní ìlérò àlejò àwọn bàbá wa ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí ó wá tẹ̀dó sí abẹ́ wọn nínú ìlérò jẹ́. ṣùgbọ́n bí a ṣe mọ̀ ọ̀rọ̀gún ìlà jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò pẹ̀lú aláàfin léyìí tó já sí pé gẹ́gẹ́ bí a ṣe tẹ̀dó síbí lábẹ́ ìṣèjọba aláàfin ni a wà pẹ̀lú àwọn ìlú tí à ń darí. gbogbo àwọn ìdílé àwọn tó wá láti Ọ̀yọ́ wà ń bẹ̀ àwọn tó wá láti Ìṣẹ́yìn wà ń bẹ̀ àwọn tó wá láti Iléṣà gbogbo wọn ni wọ́n wá káàkiri gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé kò sí bí ìlú kan ṣe máa wà tí kì í ṣe pé oríṣiríṣi ìlú ló máa wá tẹ̀dó síbẹ̀. bọ́ gẹ́gẹ́ bí ìdílé àwátà à ń jẹ ọba ní ìlú ìlérò ìlà ọ̀rọ̀gún òun ni àti wá kì í ṣe gbogbo ìdílé kò dẹ̀ ṣe gbogbo ìdílé olóyè tó láti lè fi ṣe àtúnṣe fún àwọn ìdílé tí wọ́n wá nípa àwọn kì í ṣe àwọn wá láti ìlà ọ̀rọ̀gún ṣùgbọ́n tí a bá ní ká wò náà àtẹni tó wá láti ìlà ọ̀rọ̀gún tó jẹ́ ọmọ Odùduwà àti Ọ̀yọ́ ìkọ̀ọ̀kan tẹ̀lé.
ẹ kú kalẹ̀ ìròyìn wa kò tán síbẹ̀ o ó sì ń sún sápá iwájú. iléeṣẹ́ ọlọ́pàá wọn ya bo ibùba àwọn ajínigbé ọwọ́ sì tẹ afurasí 4 pẹ̀lú ohun ìjà olóró ní ọwọ́ wọn. ìwé ìròyìn punch ló punch ìròyìn ọ̀hún jáde. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ti tẹ afurasí ajínigbé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú onírúurú nǹkan ìjà olóró lọ́wọ́ wọn lẹ́yìn tí ìròyìn gbalẹ̀ tó gboko wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó ń wáyé lemọ́lemọ́ léraléra lágbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìrètè táwọn ajínigbé sì tí wọ́n sì ti fẹ́ sọ ibẹ̀ dé ibùba ní ìlú Òwèrè. gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí gẹ́gẹ́ bí ó ṣe wí ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá ké sí ara wọn tí wọ́n sì di ìhámọ́ra láti wọ inú igbó náà lọ láti lọ fi ojúṣẹ̀yẹ àtàrí kí wọ́n sì rú wọn bí ìgbà tí ọdẹ tó ń rú ọ̀yà nínú igbó. àwọn afurasí 4 ni wọ́n bá nawọ́ mú wọn o àwọn yòókù ni wọ́n bá di gbàdàgbọ̀n ni wọ́n sá lọ. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo DSP Okoye Eri òun ló fi ìdí ìròyìn yìí múlẹ̀ fún àwọn oníròyìn nínú àtẹ̀jáde tó fi síta. DSP Eri ó ní èyí wà lára akitiyan iléeṣẹ́ ọlọ́pàá láti fi ọwọ́ òfin mú gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú lágbègbè náà kí àlàáfíà kó sì lè padà sí ibi tí wọ́n ti da omi àlàáfíà ìlú rú. àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ya wo inú igbó Ìrètè lẹ́yìn tí àwọn kan tí wọ́n ta wọn lólobó wípé ẹ̀yin ọlọ́pàá etí yín mélòó ẹ lọ sínú igbó yìí. àwọn afurasí wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ti sọ ibẹ̀ di ibùba. lára àwọn afurasí tí wọ́n fi páńpẹ́ ọba mú ni wọ́n ti pe orúkọ kan ní Sulaiman Ahmed ẹni ọdún 26 pẹ̀lú ẹlòmíì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mohammed Salisu ẹni ọdún 29 àti Gombe Jeffa ẹni tó jẹ́ ọmọ ọdún 26 ọmọ bíbí ìpínlẹ̀ Jigawa ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe nígbà tí Gabriel Oguzuru tó jẹ́ ẹni tó wá láti ìpínlẹ̀ Ebonyi gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí nígbà tí wọ́n fi ojú wọn hàn ni wọ́n ti rí i pé oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró ló wà ní ọwọ́ wọn bíi àwọn ìbọn ìléwọ́ àti ọta ìbọn àti àwọn nǹkan míì tó lè dáni ní ọgbẹ́. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá ké sí àwọn ará ìlú wípé ẹ fọwọ́sowọ́papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ẹ máa ta wá lólobó ká lè máa ṣiṣẹ́ ọ̀hún ní àṣeyọrí. ìwé ìròyìn punch ẹ̀ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn punch náà ni eléyìí wà níbi tí ìyá kan tó bí ọmọ tó sì mú ọmọ ọdún 9 tó fi ọmọ odó tó fi nà án lórí. àwọn tí ó jẹ́ àmọ̀tẹ́kùn àwọn ẹlẹ́ṣọ́ aláàbò nípínlẹ̀ Èkìtì ní ẹ̀fọ̀n alààyè ní ìjọba ìbílẹ̀ ẹ̀fọ̀n ní ìpínlẹ̀ Èkìtì ní wọ́n mà ti mú ìyá kan ẹni ọdún 43 Dámilọ́lá Ajénifújà ló jẹ́ látàrí bí ó ṣe ń ṣe ọmọ rẹ̀ ọkùnrin tí ó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tí ó ti fi sí orí rẹ̀ àpá tó pọ̀. ẹni tí ó sọ̀rọ̀ fún iléeṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn yìí nípínlẹ̀ Èkìtì Abíọ́dún Adélẹ̀yẹ ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí ó jáde. Adélẹ̀yẹ ló sọ wípé ìyá yìí ni ó fi ọmọ dó ni ó fi na ọmọ ọdún 9 lórí ní ìpínlẹ̀ Èkìtì tí ó sì sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kẹta ní ẹ̀fọ̀n alààyè yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ẹni tí ó jẹ́ afurasí yìí ní kò tiẹ̀ wo tàánú kó tó di pé ó fi ọmọdó ó fi na ọmọ rẹ̀ lórí tó sì jẹ́ wípé ó sọ wípé eléyìí ni ìjìyà tóun fún àwọn àṣìṣe eléyìí tí ọmọ náà ti ń ṣe o. nígbà tí ó fi kún wọn ni pẹ̀lú gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ti ṣe fún eléyìí ló mú tí wọ́n sì fi sí àkàtà àwọn tí ó jẹ́ àwọn àmọ̀tẹ́kùn yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ọ̀rọ̀ rẹ̀ báyìí ni wọ́n ti wọ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní ẹ̀fọ̀n Èkìtì fún ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ìgbésẹ̀ tó bá tọ́. tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn punch kẹ́ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ká mú belenja àbí ká súnmọ́ àwọn aráalé. tó ìjàmbá ọkọ̀ ó gbẹ̀mí ènìyàn 16 ní ìpínlẹ̀ Ògùn kọ́lọ́run máa ṣàánú wa bí a ṣe ń lọ nínú ọdún 2025 tí a wà yìí kò dín ní ènìyàn 16 tó ti pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní agbègbè Buhari Estate ní ojú òpópónà márosẹ̀ Abẹ́òkúta sí ìlú Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. nọ́mbà ọkọ̀ kan tí ó ní nọ́mbà KJ
949YJ òun ni ó ṣàdédé gbiná o ní ojú òpópónà náà tí ìṣẹ̀lẹ̀ yìí tó sì lágbára débi wípé àwọn ènìyàn wọ́n pàdánù ẹ̀mí wọn kí Ọlọ́run kó máa sọ wá belenja ló bá dé. ọ̀rọ̀ iná yìí náà ni ojú èmi náà tún mú gbọ́ ò nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí gan sí ló ti ṣẹlẹ̀ níbi tí iná ti jó awakọ̀ kan àti ọmọ kan ní ilé epo kan tí ó wà nílùú Ìbàdàn ènìyàn méjì ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fi ara pẹ́ tí wọ́n sì ti jẹ́ Ọlọ́run pé níbi ìkọlù iná eléyìí tí ó wáyé ní oríta Challenge ní ilé epo Total tó wà nílùú Ìbàdàn nínú àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi léde láti ọwọ́ ọ̀gá àgbà fún àwọn àjọ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Yẹmi Akínyínká ní sọ wípé ọkọ̀ àgbá epo kan awakọ̀ àgbá epo kan àti ẹni tí ó jẹ́ ọkùnrin onímọ́tò kan ni ó jẹ́ pé wọ́n sọ ẹ̀mí wọn nù níbi ìkọlù ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún gẹ́gẹ́ bí Akínyínká ṣe sọ wípé àwọn panápaná ni ó tètè lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní kété tí wọ́n fi tó wọn létí pé ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ níbi nǹkan bíi aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé nígbà tí wọ́n gbọ́ ìròyìn yìí tí wọ́n débẹ̀ ni wọ́n kó àwọn panápaná lọ o láti lọ paná ṣùgbọ́n awakọ̀ àti ọmọkùnrin onímọ́tò kan ni wọ́n ti jóná níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé wọ́n gbẹ̀mí mì ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àwọn àjọ panápaná ló wá ní ṣẹ́rí ọ̀rọ̀ yìí àwọn sì ń wò ó àti àwọn sì ń ṣe àwọn nǹkan tó tọ́ lórí ẹ̀ láti dẹ́kun iná ọ̀hún pé ohunkóhun tó bá tún kù òun ni wọ́n fi tó àwọn oníròyìn létí tó sì jẹ́ pé tí wọ́n bá ti fi tó wa létí báyìí làwọn ò mọ̀ kà sétí gbọ́ yín o nínú ìwé ìròyìn Vanguard lélẹ́yìí wà tẹ́ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ṣé belenja ló mú yín. belenja ni. máa go tí n bá ti sọ pé belenja ìṣẹ́jú kan tó bá ti lòjú ìṣẹ́jú kan yín làágò mọ́ lẹ́nu gbángán mọ́ wò ó. iléeṣẹ́ àwọn àjọ EFCC ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka tètè ìpínlẹ̀ Kwara ni wọ́n ti na ọwọ́ mọ́ tí wọ́n sì fi ojú àwọn òṣìṣẹ́ SUPEB ní ìpínlẹ̀ náà tí wọ́n fi ojú wọn tí wọ́n fi balẹ̀ ẹjọ́ o lórí ẹ̀sùn wípé wọ́n ṣe ìpàṣípàyọ owó tí iye rẹ̀ kò dín ní mílíọ̀nù mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 million naira ni wọ́n bá fi ojú wọn ba ilé ẹjọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà ní orúkọ wọn jẹ́ Ahmed Ọlánrewájú Ọmọlé Ọmọlólú Fatai Oyèrìndé Mujib Ibrahim Salami Bashir àti Dauda Qasim wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ níwájú adájọ́ Sulaiman Akànbí lórí ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wípé wọ́n ṣe ìpàṣípàyọ owó àti wípé wọn ò ṣeé gbẹ́kànlé àti àwọn ẹ̀sùn míì ẹ fẹ́ wò ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ìṣẹ́jú mélòó mọ́ lò. ìṣẹ́jú kan náà. Ọya. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn méje kan tí wọ́n jẹ́ afurasí eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ níbi ikú ọmọléèwé iléèwé kan ní ìpínlẹ̀ Kwara ìyún ọmọ tó jẹ́ ọmọléèwé kan tó jẹ́ College of Health Technology ní ìlú Ọ̀fà tí orúkọ rẹ̀ ń jẹ́ Mojísọ́lá Àwẹ̀sù tó jẹ́ pé àwọn méje kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ níbi ikú ọmọ ọ̀hún ni ó ti jẹ́ pé wọ́n ti sọ fún ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin pé ẹ wò àwọn ò lọ́wọ́ níbẹ̀ o àwọn ò jẹ̀bi ẹ̀sùn ọ̀hún tí wọ́n fi kàn án lára àwọn afurasí ọ̀hún láti rí Happiness Adébáyọ̀ àti Tìmílẹ́yìn Kọ́láwọlé pẹ̀lú àwọn mìíràn tí wọ́n sì pẹ̀lú àwọn ẹ̀rí dámilójú tó wà nílẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ní àwọn kọ́ o Adébáyọ̀ bàbá Adébáyọ̀ àwọn òbí Adébáyọ̀ àti Adébáyọ̀ Adéníyì Bùkọ́lá Adéníyì àti àwọn míì náà tí wọ́n fi ẹ̀sùn kàn lé ibi ọ̀rọ̀ náà tẹ́ bá gbàgbé ẹjẹ́ àrùn ilé ti ọ̀rọ̀ tó wáyé nípínlẹ̀ Kwara nílùú Ọ̀fà lórí ọmọléèwé tí wọ́n pa níbi ọdún tó lọ òun ni ìròyìn yìí tí gbogbo àwọn tí wọ́n sì ní wọ́n mú gẹ́gẹ́ bí afurasí tí wọ́n sọ fúnlé ẹjọ́ wípé àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn ẹ̀wò mi ò ní lè kà á jù bẹ́ẹ̀ lọ bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ìṣẹ́jú mélòó lò lò. ìṣẹ́jú kan náà kódà kò pé ìṣẹ́jú kan. ìṣẹ́jú kan àtààbọ̀. kò pé o. àti ọgbọ̀n ìṣẹ́jú àyà. èmi ń wo aago rẹ̀ ń bì yìí aago kọ́ lọ́wọ́ lọ́wọ́ mi. abẹ́rẹ́ kò pé. tó ká súnmọ́ àwọn ènìyàn wa àwọn aráalé àbí ká tún kà ìṣẹ́jú kọ̀ọ̀kan sí. tó èyí tó kásá súnmọ́ àwọn aráalé 07047777064 òun ni ojú òpó tí ẹ fi bá wa dá sí láàárọ̀ yìí. Hello ẹ káàárọ̀ o.
ẹgbẹ́ kárọ̀ zipo ní bàjẹ́ o. àmì ò wálé ọmọ olówó àṣì. wálé ọmọ olówó àṣì látàjì kingdom lókè o. ẹ kú ojúmọ́ sá o. àpò ìgbẹ́jáwé ń lọ o. àwẹ̀ ń lọ. agbolé ayọ̀ o. àmì náà yà ń lórí lọ. ọ̀rọ̀ àwọn tí wọ́n hàn nǹkan kẹsàn-án ròyìn yìí wọ́n tó dúró ajẹ́ pé wọ́n tún tẹ̀lé àwọn táwọn méje tún kú. ẹ̀rí pé a ti bá yẹn náà kọjá láìpẹ́ tẹ́lẹ̀ tá a sì tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́tọ̀dù fáwọn yẹn láti máa hàn nǹkan. èwo la máa hàn nǹkan bẹ́ẹ̀rù wọn máa pọ̀ débi pé wọ́n máa para wọn. ó bá jẹ́ pé a máa kún sago lẹ́kọ̀ọ́kẹ́ tá a máa kún fara wa tá a máa jù sẹ́nu ọ̀nà lẹ́kọ̀ọ́kẹ́ ni ẹ wo àwọn olóyìnbó tá a máa ń gbọ́rọ̀ òyìnbó ṣe máa hàn nǹkan lórí ẹnu lẹ́kọ̀ọ́kẹ́ wọn máa fi sí lọ kí ló dé tó dogun pé ká máa kó jọ tí wọ́n wá ń para wọn. ẹjọ kún ọba mójútó àwọn kan yìí o nàìjíríà ò ní bàjẹ́ ìyá tó sì fi odó lórí fún ọmọ rẹ̀ lórí àwọn yóò sọmọ bá ṣe ká mọ bá ṣe máa gbá orí ni kò ń ṣe à ń fodó fún ọmọ lórí tó ń bá fodó fún àwa lórí kí àwa lè kùn láyé kò dá bẹ́ẹ̀ o wálé ọmọ olówó aṣí látàjì kingdom lókè o. ẹ ṣe o 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹnu ẹ káàárọ̀ sọ ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ abrosid. abrosid agenda láti àdúgbò àgọ́ lábínísà lè kẹ́ni sákì. ẹ káàárọ̀ sà. akọ ètò ẹ̀mí ọ̀rẹ́ yóò sun. amina sumo ami. ìyá wa ẹ mọ̀jẹ̀ káàrọ̀ ẹ̀jọ̀ bàjẹ́ o tẹ́ fi kàròyìn tẹ́. lórí akí àwọn agbófinró wa ní orílẹ̀-èdè nàìjíríà látara ọ̀gá ọlọ́pàá fẹ́ẹ́ pé àwọn ajínigbé páàkì ọkọ̀ mọ́ra tí wọ́n fi gbé ẹni yìí lọ ọlọ́run wá ṣe ní ó ní kí wọ́n rí ẹni ẹ dóòlà tó àbọ̀ ọlọ́run tó ní kọjú ẹ̀wọ́ ní lọ ọlọ́run jẹ́ kó wà lórí gbogbo wa. àwọn àrò gbogbo aráàlú ẹ dákun tá a bá ti rí nǹkan tí ó tó rí bákan bákan ẹ jẹ́ ká mọ ké sí àwọn tó bá yẹ ká ké sí tá a bá ti rójú tuntun ẹ jẹ́ ká mọ ké sí àwọn tó bá yẹ ká ké sí tó fi jẹ́ pé wọn ò fi ní gbé ti àtẹ̀yìn gbòòrò wa tó látara bẹ́ẹ̀ nípa nǹkan pé tí wọ́n tún ń péye náà tó ó ba nínú jẹ́ tó pọ̀ ìgbà wọn làwọn kan kọjá lọ tó yẹ kó lè sí pé ọ̀dọ̀ wa bí nìkan ti ṣẹlẹ̀ ó káàkiri náà ní kálukú sì gbọ́ tí wọ́n rí wò tó tó wọ́n gba débi eléhùn ni gbogbo nǹkan tá a bá ti fẹ́ ṣe ẹ dákun ẹ jẹ́ ká mọ gbọ́ àwọn agbófinró ní àrìnbẹ̀ yẹn. ìyá tóun náà dẹ̀ lọ́mọ ẹ̀ lódó pa tó òun náà tún kó àṣepamọ́ tọmọ ọmọ ta náà padà pé báyìí ní kálukú wọn ká mọ orun nǹkan wò síbi ní bá ti dé ẹ dákun yẹ ká mọ wẹ̀yìn wò àní dàmú lágbára Ọlọ́run. àmín. àní kẹsàn án yàtọ̀ fọmọ làkejò ẹ fi sẹ́. àmín ẹ ṣé o ẹ jẹ́ ká máa ṣe ní kéékèèké torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ dá sí wọ́n pọ̀ ní ojú òpó ká sì má jẹ oyè alájẹtán àbí bò ni. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ẹ̀lú ẹ̀ káàárọ̀ o 070477064 ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ sa orúkọ yín o. orúkọ tèmi náà àfíìsì àti àtúnṣe láti òkè súnà ní Ṣakí. òkè súnà ní Ṣakí. nípa ọ̀rọ̀ ìyá tó mú ọmọdé tó yẹ fún ọmọ ìlérí lórí nǹkan tó ṣe yẹn kódà nǹkan aburú ló ṣe ni nígbà tó pamọ́dé sí kílógù fún wọn kí ni èrè rẹ̀ gbogbo àbímọ ká máa ṣe sùúrù ẹni tó ti kú sílé hòtẹ́ẹ̀lì kọ́ ọ̀bá lára kọ́ṣà ni wa ìgbélé ní ọkọ̀ ńlọ́gbọ́n gbogbo ara ká máa ṣe ọlọ́ọ̀ni ká ṣe ni. ẹ ṣe o 070477064 ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ kówó pé. àti ìtura káàárọ̀ abẹ́rẹ́ kéré ẹ̀pọ̀ ọdún. àdúpẹ́ fọlọ́run. ẹ bá ti ráyè kí ẹ wá sílé iṣẹ́ ṣe gbọ́. màá wá lónìí lágbára Ọlọ́run. ẹ̀rọ àmà níbi àwọn ẹni tí ń há nǹkan Ọlọ́run ṣàlùwà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tẹ fẹ́ há nǹkan tí mọ̀ bó jẹ kẹ́ ṣá mi ti pọ̀ jù fún wa. nígbà tẹ fẹ́ há nǹkan táwọn yẹn pọ̀ tó yẹn ó yẹ kẹ́ wá security tí wọ́n jẹ́ pé tí wọ́n bá tò kí níyàn ò ní lè mú ikú lọ́wọ́. èyí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí ilé ìjọ mẹ́ta yọ ẹ̀kọ́ pẹ́ nìkan kẹwa lọ́gbọ̀n. Ọlọ́run ní jílé iṣẹ́ síbọ̀ ọba jẹ ìyá tó sì lu ọmọ ẹ̀ lójó lérí ọmọ ẹlòmíì ó fi ṣe ọmọ tiẹ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún ilé iṣẹ́ síbò ní bàjẹ́. àmín ẹ ṣé o kọ́wọ́ pẹ́. Latifat àjọrò wọn ti kí wa Amsat Lawal Izosco Sidof wọn ti kí wa Emosa Adébáre Ọlákànmí Pásọ Abíọ́lá àwọn náà wọn ti kí wa ṣé o Yusuf tàbí kàwáyé wá ṣe rere Salaudeen Sọfíùláì Adéwálé ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àwọn àti agbọ́tò ní ẹ̀ lágbọ́tò la o. àmín. láti ìlú Sẹ́yìn Múdàsírù láti ìlú Sẹ́yìn. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ a gbọ́dọ̀ dá àwọn ẹni tí à ń kẹ́lẹ́ àwa gẹ́gẹ́ ní kí ọ̀kẹ́jà àwọn ọmọ wọn bá tàbájẹ́ kọ́kẹ́jà àwọn ọmọ wọn bá kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ yìí pé báyìí nígbà tí wọ́n bá tẹ́nìkẹ́ lọ́wọ́ lóun ó ṣe nǹkẹ́ fẹ́ẹ́fẹ́ ẹni tí wọn ò pè tí wọ́n bẹ́ ẹni tí wọn ò pè ta ni wọ́n wí pé kọ́ máa lọ ṣùgbọ́n tá a bá débẹ̀ gan gẹ́gẹ́ àní farabalẹ̀ mọ́ gbogbo wa láì pa àpò lẹ́ẹ̀kẹ́rẹ́ kọ́dọ̀ wọn ṣàánú wa ni a lè dá ọ lẹ́bi
kọ́lọ́run ṣàánú wa. ẹ ṣé o. ọlọ́run. 070-47-7064 070-47-7064. ẹ káàárọ̀ o. ẹ yí rédíò yín sílẹ̀ o. tẹ́ ẹ bá ti pè wọlé ẹ máa yí rédíò yín. òfin titun ẹni tó bá ti pè ní ìsìn tẹ́ ẹ bá ti yí rédíò yín kalẹ̀ àmọ́ já yín nítorí kò dáa. kọ̀ǹpútà ní tiẹ̀ ń gé kìí sàwọn. ẹ̀jẹ̀ yìí tí kọ̀ǹpútà ò tètè gé àwa gan ó gé torí kò dá ó yẹ kẹ́ ti mọ̀. o mú abẹ lọ́wọ́. bó ti mú o. lóòótọ́ mímú ni àbí èyí tí ò mú. èyí tí ò mú ni ṣùgbọ́n ó lè gé. ẹ káàárọ̀ o ìwọ ọmọbìnrin yìí. ẹ kojúmọ́ o. ẹ káàárọ̀ o. níta abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ sà. àti àǹtí wa náà ẹ pé tó. yes sir. Olúwaṣẹ́gun láti Ọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀. ẹ káàárọ̀ sà. yes sir. ṣé rí ìdílé fẹ́ mú bẹ́ẹ̀ ó ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá yẹn tí wọ́n mú àwọn ajínigbé. ṣé rí àwọn ọlọ́pàá wa kọ́ lọ́wọ́ ṣàánú wa. ẹ lè bá wa yí rédíò yín lọlẹ̀. nítorí pé ó ti jẹ́ ara wọn ló jẹ́ kí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn. tí ìbá kì í ṣe ara wọn mo ò ní rí ẹni yẹn. ìwọ́n ní nǹkan tí nǹkan fẹ́ sọ ni wípé bí wọ́n ṣe ń dáàbò bo àwọn ara wọn kí wọ́n máa dáàbò bo àwa náà tá a jẹ́ aráàlú. so kí ẹ̀tọ́ òun kó lè bá a kárí torí pé gbogbo ara lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. so iléeṣẹ́ CPFM mò ní bàjẹ́ o. àmín ẹ ṣé o. 070-47-7064 àwọn ọlọ́pàá wọ́n ń gbìyànjú àwọn náà ń gbìyànjú àwọn tí ò bá jẹ́ ara wọn náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n tọ̀ ìwòye yín òun ni eléhùn ṣùgbọ́n àwọn ọlọ́pàá ilẹ̀ wa àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí wọ́n ń gbìyànjú tọ̀ kọ́lọ́run kó ṣàṣàánú wa kọ́lọ́run má jẹ́ kí wọ́n jí wa gbé. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. ẹ̀lọ́ ẹ káàárọ̀ àkó ètò. ọlọ́run ló ń ṣètò. mr azeez mohammed láti ṣe. láti ìlú Ìṣẹ́yìn. bẹ́ẹ̀ni. ó yá ètò tí àwọn dá sí lórí ọ̀rọ̀ ti àwọn tí ń há nǹkan. ọlọ́run kó dákun kó mú ìṣẹ́kù ní orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ yìí. àmín ẹ ṣe pápá. tí èèyàn bá gba security jù bẹ́ẹ̀ lọ. mo rántí last time tí honourable sinapella tí wọ́n ṣe empower ní káàmpù Ìṣẹ́yìn níbí báyìí bí wọ́n ṣe gba security tí security ṣe pọ̀ tó gbogbo ohun tí àwọn èèyàn ṣe níjọ́ náà ẹlòmíì gbọ́dọ̀ pé kí wọ́n pa òun lórí nǹkan tó fẹ́ jí gbé kọ́lọ́run ọba kó dáhùn kó gáìdì wa kó mú ṣẹ́kù láwùjọ fún wa tí àwọn ọba ní sùúrù pẹ̀lú tí wọ́n gbé dání níjọ́ yẹn kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ torí mi wà níbẹ̀ ọlọ́run ọba kó mú ṣẹ́kù ní àwùjọ fún wa ọlọ́run ó gáìdì wa ẹ kú ètò. 070-47-7064 Taiwo Esther wọ́n kí wa Salami Kosim Ọláìdé àwọn náà wọ́n kí wa ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀. olú ọmọ jagaba láti Ìṣẹ́yìn. ẹ káàárọ̀ sáà. ipa ọ̀rọ̀ river state yẹn state river yẹn ẹ̀mọ ayé ìṣẹ́rí àwọn ilé asòfin yẹn kí wọ́n gba àlàáfíà láyè ní river state yẹn because ẹ̀yẹ aráàlú ló dìbò yẹn gọ́vnà yẹn kìí ṣe bàbá àṣàlẹ̀ kan ni ló dìbò yẹn gọ́vnà aráàlú ló nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n gbà tí gọ́vnà tó ti gbà àlàáfíà láyè tó ti rẹ̀spẹ̀tì ẹ̀yẹ court pé káwọn náà kún wọn rẹ̀spẹ̀tì ara wọn wọ́n má da ìpínlẹ̀ yẹn rú adẹ̀dúpẹ́ lọ́wọ́ Lagos State ẹ̀yẹ speaker bẹ̀ pẹ̀lú bó ti play maturity tó pe àwọn ilé asòfin yòókù tí wọ́n jọ ń já ẹgbàkejì náà bó ti withdraw fún inú wa dún ẹyẹ olórí asòfin yẹn òun náà wàá kọ́wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ láyé pé gbogbo ìjẹkújẹ tí wọ́n ń sọ ẹgbẹ́ ìjẹ òun náà kó play maturity pẹ̀lú àwọn ọmọlé asòfin yẹn ipa ọ̀rọ̀ tí bàbá wa Dangote sọ ipa ọ̀rọ̀ epo wọ́n dákun bí àwọn ti já epo wálẹ̀ yẹn àwọn oníbàárà wọn nítorí àwọn wọn ní bísíǹsì wọn ṣùgbọ́n àwọn oníbàárà wọn gangan tí wọ́n ń gbégbó fáwọn mẹ̀kúnnù àwọn gan ni problem wa torí gbogbo wọn sọ pé táwọn bá ta epo tán àwọn ò lè já epo wálẹ̀ àwọn gan ni problem wa ẹ rí i pé gbogbo ọrọ̀ ajé pátá kò sí kẹ́ tó lẹ́sì gbogbo nǹkan tá à ń jẹ kò sí kẹ́ tó lẹ́sì ní Ìṣẹ́yìn wa ń bí báyìí báàgì rẹ́sì kan 80,000 naira gbogbo nǹkan tá a fi ń gbààwẹ̀ ẹyẹ gbogbo nǹkan yẹn ó wọ́n gidi ni kò sí kẹ́ tó lẹ́sì wọ́n kàn fi ìnira mọ́ra wọn ni wọ́n kàn láwọn ń ṣèjọba lérí mẹ̀kúnnù ni. ẹ ṣé o inú tí fẹ́ máa bí yín
mo ti fẹ́ máa bí yín. Àràníyì Sakios wọn kí wa bẹ́ẹ̀ ni Tèmítọ́pẹ́ Adéyẹmí. Àràníyì Sakios wọ́n tẹ̀ ní àwọn ó gbé nǹkan rẹ̀ fún gbogbo àwa staff wa lónìí. Kò sí ọ̀nà à ń retí wọn kán tètè máa gbé bọ̀ wá tí wọn bá tí lè gbé wá gan a lè wá fọkọ̀ kó tó bá fẹ́ pọ̀ jù. Olúwatìmílẹ́yìn wọn ń kí wa o bẹ́ẹ̀ ni Akínwùmí Abọ́sẹ̀dé àwọn náà wọn ń kí wa 070 47 7064 070 47 7064 ẹ káàárọ̀ o. Rájí Nẹ̀sìrìláì Táíwò ní Gílájé wọ́n ti kí wa Patricia Tolúlọpẹ́ Abíọ́dún Àyíṣà Ìpàdé Ọlákẹ́yìndé wọ́n ti kí wa Engineer Hafiz Àríyá Rashidat Adérìntọ́ olórí ọlọ́jọ́bí Olúwaṣeun Abíọ́lá Sunday. hello ẹ káàárọ̀ o. orúkọ mi ni Ismail Ayuba láti Ìsàlókè. ọ̀ya Ìsàlókè àbíkẹ́lẹ́ pé. lórí àwọn láti ìsìà nílùú òkè o ọ̀ya ìṣe pápápá. lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pè kẹ́ àwa kí wọ́n ọlọ́run dàlẹ́ gbogbo alọ́wọ́ tá a tètè fi bẹ́ẹ̀ lọ. àmín. àwọn èèyàn wa lọ́kànjọ́ ojú wọn ló ń dà wọ́n láàmú ọlọ́run ó ṣàánú wa. àmín. iṣẹ́ tí ò wá ṣiṣẹ́ láàrin ìgboro náà tó bẹ́ẹ̀ lóòótọ́ ohun tá à ń ṣe kọ́ là ń jẹ o ṣùgbọ́n lókè ògùn àìdí ẹ̀ bá sọ pé iṣẹ́ kan ló mú ọlọ́run ní jẹ́sẹ̀ ọ̀pá wa o. àmín ẹ ṣé o. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì Ship 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ká lọ ṣe abala fìjìláńtẹ́ báyìí ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹja abomila díẹ̀ náà ẹ kú kalẹ̀. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí tó máa wọlé tó bá wọlé tán bí tó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ramadan Kareem. Alhamdulillah. Ya ayyuhallazina amanu kutiba alaikum siyam kama kutiba alallazina min qablikum la'allakum tattaqun. èyí ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Ship 89.1 FM ṣé ń kí gbogbo wa kú àmójúbà oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ oṣù yúẹ̀ṣẹ̀ ọba nínú àwọn oṣù káàbọ̀ máa wọlẹ̀ oríṣiríṣi ètò láti ṣe àlàkalẹ̀ rẹ̀ ní iléeṣẹ́ Ship 89.1 FM bíi ìrun pípé ẹ kú iṣẹ́ olóore ẹ kú iṣẹ́ ládá ẹ kú òǹgbẹ ẹ dìde ẹ músàárì jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oṣù Ramadan yìí láti lè wá ojú Ọlọ́run ọba Allah ẹ náwó kékeré kẹgbà ládá ńlá lọ́dọ̀ Ọlọ́run ọba ṣẹ̀dá ayé fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081 0044 4640. Ramadan Kareem. Allahu akbar. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí tó máa wọlé tó bá wọlé tán bí tó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì Ship 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. a ti wà ní abala fìjìláńtẹ́ báyìí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò là ń sọ lábala yìí a ti fi orí ìròyìn a ti fi tì síbì kan o ọ̀rọ̀ ètò ààbò ni à ń sọ báyìí ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ ká jọ mójútó ẹ jẹ́ ká jọ mẹ́sẹ̀ gbé kó lè nítumọ̀ kí àlàáfíà kó lè fẹsẹ̀ rinlẹ̀ ládùúgbò wa ẹ̀lú ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. yes ẹ káàárọ̀ sir. yes sir. àmì ọ̀rẹ́ yín oṣù. àmì Ọlọ́run. abẹ́rẹ́ kiri mo kí yín ẹ kú iṣẹ́ o. àdúpẹ́ Ọlọ́run ló ń ṣiṣẹ́. àǹtẹ̀gbò ọkọ̀ yóò ló ń sọ̀rọ̀ látàrí tó rò pé. yes sir. ẹ jọ gbọ́kúrọ̀ àwọn ọmọ wa tí ń gun ọ̀kadà wọ́n ń di ẹrù sórí ọ̀kadà wọ́n á jókòó lé lórí tó ó ṣẹlẹ̀ lánàá wọ́n di kájú tó wọ́n á tún jókòó lórí kájú tó rọ́bà tó fi di kájú yẹn bó ṣe já ní àtọ́mọ yẹn àti òǹkóró kájú wọ́n kẹ̀sì wúlò lẹ́ni tó wọ́n gbé lọ sí ọsibítù ẹ̀ẹ́dẹ́kun tó dẹ́kun kó máa rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí ohun tó ń sùúrù ṣe ti o lágbára Ọlọ́run àní ṣíṣe o àti gbọ́tọ̀lá láyẹ̀ lórúkọ Jésù. àmín o ẹ ṣe ọkọ yóyò ẹ̀yin èèyàn tẹ́ ń jókòó lórí ẹrù ẹ dẹ́kun o. sórí kíní òun ti wá kọ́ mọ̀ sáwọn ọmọ òun lára tó jẹ́ pé àwọn tó yẹ kí wọ́n bá wọn wí náà
àwọn náà wọ́n gbé ọ̀kadà táwọn ọmọ yóò jókòó sẹ́yìn wọn bẹ́ẹ̀ tí wọ́n ò ní sọ̀rọ̀. tí nǹkan bá wá ṣẹlẹ̀ àmọ́ ní ìjọba ní ìjọba Tinubu ní ìjọba kìnnìkan ní ṣé Tinubu ló ní ojókòó lórí ẹrù ìjọba ló ní ojókòó lórí ẹrù àwọn kẹ̀kẹ́ ń bẹ tẹ́ pé nǹkan tá a fi ń ṣera wa ó pọ̀ ju nǹkan tí wọ́n fi ń ṣe wa lọ. ìjọba ní ìjọba ní òwò. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes ẹ káàárọ̀ máa o. abẹ́rẹ́ kéré àti tura fún àdúrà yóò gbà o. àmín o. ìyá ọlọ́gẹ̀dẹ̀ láti àròlé lókè. ẹ mọ̀ káàárọ̀ mọ́. àpò ìgbẹ̀rún rẹ̀ yóò ṣe. ẹ̀rí ọ̀rọ̀ lórí ọlọ́kadà náà lèmi náà fẹ́ sọ léṣe mọ̀ pájọ́ daṣẹ́ pàtàwọ̀ ọlọ́kadà wa dàrú pé ọlọ́wọ́n ọlọ́jọ́ ìkó ṣàánú àwọn báwọn ní orí ṣàánú ara wọn ọlọ́wọ́n oníjà aṣọ dógbà ló jẹ́ ẹ̀mí tó bá gùn ní sànyà o ẹ̀mí ọba ti kú ti ẹ ti tán o dákun kọ́lọ́run jẹ́ kí wọ́n gbọ́ ni o dáwọ́ gbà o. ẹ ṣe o. ó tún wá ní àwọn ọlọ́kadà kan tó ẹ̀yin ọmọ òbí dẹ̀ ń kó ọmọ fáwọn ọlọ́kadà ọ̀kadà ó wá di ọmọ 5 sórí ọ̀kadà wọ́n wá fara wọn lórí ọ̀kadà ẹ̀yin tẹ́ lè bá wa rí síṣẹ́ ẹ̀ tí ń lù ni ẹ dákun kó tiẹ̀ mú àwọn ọlọ́kadà yẹn tó bá mú wọn tó kó àwọn ọmọ yín bóyá ẹ lọ́ọ́ fi owó gbà torí mi ìmọ̀ rísìn sí ọ̀kadà ó fi kó ọmọ 5 àwọn ọmọ skul tó ń bọ̀ láti skul wọ́n wá dì wọ́n 5 sórí ọ̀kadà àwọn míì lè tó 6 wọ́n wá ní káwọn ọmọ yẹn fara wọn tí ọwọ́ kan bá já ńkọ́ tó bá ṣubú ẹ̀wẹ̀ mọ̀jẹ̀ ń bínú láàárọ̀ ìtorí ẹ̀yin òbí impress èèyàn ẹ má máa kọ́ ọmọ 6 yìí ló lè fẹ́ san lówó ọ̀kadà ṣẹ́yìn tẹ̀ ń fún olówó oúnjẹ lẹ̀ nírí owó ọ̀kadà tẹ́bì ní kí àwọn ọlọ́kadà máa di àwọn ọmọ ní 6 sórí ọ̀kadà kò dáa o ẹ dákun ẹ̀já ayípo torí ó ti fẹ́ mọ bí inú díẹ̀ ṣùgbọ́n abiyamọ ń bínú. inú ti ń bí ọ mo rí pé ohùn rẹ ń le. omi ò gbọdọ̀ má lè kó omi inú ń bí ọ wo bí àwọn òbí tó jẹ́ pé táwọn gan tí wọ́n bá ń lọ síbì kan wọn ò dúró lẹ́sẹ̀ títì ní bọ̀dá ẹgbẹ́ mi ní ojú òpópónà tó yà sí iléeṣẹ́ wa ń bí yìí níwájú sẹkítẹ́rìàtì ìjọba níwájú sẹkítẹ́rìàtì ń bẹ̀ yẹn tí o bá ń lọ sí oríta bọ̀dá ẹgbẹ́ mi ẹlòmíì lè dúró níbẹ̀ láàrin wákàtí 2 bọ̀dá ẹgbẹ́ mi tó ká tó àmọ́ bá a ṣe wí ṣùgbọ́n tó bí ìlú bá rí bákan ẹ jẹ́ káwa náà tún wo bá a ṣe lè ṣe èyí tí òfin ní kó ìpalára bá wa àti ìdílé wa ẹ jẹ́ ká wò bí a sì ṣe torí tá a bá ń sọ pé àwọn ọmọ tọ̀ kọlọ́run sá kó sàánú wa. àní àwọn ọmọ mi náà tó bá ń ti skul dé ibi wọn dúró sínú. hello ẹ káàárọ̀ o. wọ́n mi mọ́ méjì látòrí ta. ẹ káàárọ̀ máa o. yes máa kó ètò ọlọ́run ò ní bá a jẹ́ iléeṣẹ́ tí kò ní dàrú. jẹ́rí nípa ọ̀rọ̀ àwọn ọlọ́kadà yẹn kọ́lọ́run ṣàánú wa ni kì í ṣe pé àwọn òbí àwọn náà ni wọ́n máa ní kó di àwọn ọmọ bẹ́ẹ̀ ọlọ́kadà míì tó bá gbọ́ wọn 300 ni ó gbà lọ́wọ́ wọn yóò tún wá máa kó àwọn ọmọ yóò tún máa kó wọn gbogbo àwọn ọmọ tó bá kó yẹn ni yóò gbowó lọ́wọ́ àwọn ìyá wọn kéde wípé àwọn ìyá òbí ìwé fẹ́ sẹ́ owó o bẹ́ẹ̀ ni àwọn tó ọlọ́kadà tó ń gbé ẹrù kéde pé gbogbo ọlọ́kadà tí ń ṣe ọ̀kadà ló fi ń di ẹrù àwọn ẹlòmíín wà tó jẹ́ wípé àwọn ni machine yẹn fún ara wọn tí wọ́n máa ń ṣẹlẹ̀ lórí ìta gidi wọ́n ti máa ń dì wọ́n nìyẹn tí ẹ bá dẹ̀ wò wọ́n kì í ṣe pé àwọn tó ń ṣe ọ̀kadà gbòòrò ni kì í ṣe pé ọlọ́kadà náà ni gbogbo wọn but àwọn pa àwọn òbí yẹn àwọn tó bá ti rí kó bá ṣẹ́ lórí wọn ọlọ́kadà tó bá ti gbé kọjá ọmọ 2 mẹ́ta wọ́n máa já wọn bọ́lẹ̀ táwọn òbí wọn máa lọ kó gbà lọ́wọ́ wọn ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. àmín ẹ ṣé o 07047 7064 ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sá o. gàdígẹ̀ sí Ibrahim láti jẹ̀mọ́. tó ẹ káàárọ̀. ẹ rí lérí ọ̀rọ̀ bọ̀dá ẹgbẹ́ mi yẹn ó ti wá ọ̀kálẹ̀ pátápátá ni lọ́dọ̀ wa báyìí ọmọ tí ò tí ju ọmọ ọdún 6 lọ sí bá rìn lọ lẹ́gbẹ̀ẹ́ títì kódà tó bá rí mọ́tò tó rí pé mọ́tò yẹn ò kẹ́rù yóò tún máa dá mọ́tò òǹdó pé ẹgbẹ́ òde sàlẹ̀ yẹn ọba adé fi pé mo wà nú ṣọ́ọ̀bù mi lọ́jọ́ kan ọmọ kan sì wà wájú ṣọ́ọ̀bù mi ń dá mọ́tò dúró sára fi ta mí láti nú ṣọ́ọ̀bù tí mo fi sáré jáde pé ṣé ọpọlọ ẹ pé ṣá tó mọ́tò yẹn bá gbé dé sàlẹ̀ tí ọba dúró ń bi lọ fẹ́ dúró mọ́ kí lọ fẹ́ máa. bọ́ọ̀lù ọ̀sẹ̀ ké. ọlọ́run yóò dáàbò rẹ̀ bọ̀ wá o. àmín o ibi gbogbo ló ti ń ṣẹlẹ̀ o ibi gbogbo kì í ṣèlú òkè o nìkan o bẹ́ẹ̀ ni ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè òkè ogun wà yìí ní ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ibi tá a bá wà òun ni à á wí ẹ jẹ́ ká mójútó kódà.
àwọn ọlọ́kadà lèmi náà fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ sọ. iná tí wọ́n ṣe sínú ọ̀kadà ọ̀tẹ́ wọn lọ́rùn wọn wọ́n á ń lo. ẹ jọ̀ọ́ ṣe rí nípa àwọn ọmọ skul yẹn àwọn agbófinró lẹ́yìn ká gbéṣẹ́ yẹn fún kò sílùú tí kìíní yìí ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà mí àwọn ọmọ àgbàlagbà gan tó jẹ́ àwọn ọmọ secondary school yẹn 6 lórí machine èèyàn 5 lórí machine láwọn kan tí ó sì bá ìgbà tí ọ̀bá ayé tí ò bójúmu. ọlọ́run jẹ́ ìtọ́ni gbogbo ọ̀wọ́. àmì ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àsìkò wa gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbìyànjú láti pè wá wọlé ṣùgbọ́n tí ojú òpó ọ̀dọ̀ yín tí ò fún yín ní àǹfààní gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín ẹ má bínú o tó bá tún di lọ́la ẹ tún gbìyànjú yóò padà wọlé gbogbo ẹ̀yin tí ẹ ti pè wá wọlé náà tẹ́ ẹ ti dá sí àtẹ̀yìn tẹ́ ẹ ti wò wá lójú òpó ayélujára gbogbo yín pátápátá la mọ rírì yín ẹ káre láyé iná ò ní tán wọ yín láṣẹ Ìdùmarè bẹ́ẹ̀ sì ni bí ẹ bá ti ń kọ́ ọ́ bá kò báyìí ẹ máa rí owó mú jáde pounds náírà sẹ́fà fẹ́ sẹ́fà àbí. Bye ni yóò máa jáde gbogbo owó ni yóò máa jáde. gbogbo owó ẹ máa rí owó náà ẹ máa rí owó lò ẹ máa rí owó fi sohun rere àmọ́ rírì. tó bá ti di aago 7 alẹ́ sí aago 8 lénìí ẹ jẹ́ ká tún jọ pàdé lórí ètò àkótó ọgbọ́n bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ náà ẹ wò títí di ìgbà náà èmi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ sọ pé kó ta ni lọ́rẹ̀ẹ́ o nítorí ẹ̀ lèmi ìtura ọmọ Adéníjì ni mo ṣe fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti lè wípé ó dìgbà. tó bí ó ṣe jẹ́ gan lẹ́gbọ́n ọ̀hún ẹ̀yin ènìyàn ní kété tí ìtura tó bá ti dìde lórí àga èdè ní aago 8 tó bá ti lò ní ká tún jọ pàdé lórí ètò àṣà àdáyébá aago 8 sí aago 9 gbáko lórí ètò àṣà àdáyébá àbẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídébẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ẹ kú kalẹ̀.